lẹ́yìn ìbálòpọ̀ ẹ̀kan yẹn èmi àti Rahman àjọ ní nǹkan kan papọ̀ mọ́ àmọ́ kò sígbà tí n bá ń wo Rahman tí mi kì í rántí àmọ́ mo máa ń gbé ẹ̀mí kúrò ńbẹ̀ nítorí pé a kì í ṣe boyfriend and girlfriend mo mọ girlfriend ẹ̀ ó mọ boyfriend mi ìgbà tó àti girlfriend ẹ̀ jà mo mọ̀ gbà yẹn ìgbà tí èmi àti boyfriend mi jà ó náà mọ̀ gbà yẹn so a kàn mọ̀ wọn ara wa a close gan ọjọ́ tó post picture mi tí ẹ̀gbọ́n ẹ̀ ti ń bá sọ̀rọ̀ sí pẹ́ẹ́sì pé àwọn dé láìkì ọ̀rẹ́ ẹ̀ yìí o ó ní ẹgbójúkò mẹ́ ẹ̀ lè fẹ́ kò ṣe ọmọ tẹ́lẹ̀ fẹ́ lásán tẹ̀kàn máa bá sùn tẹ̀ máa filẹ̀ ẹ̀gbọ́n ẹ̀ sọ fún pé àwọn nífẹ̀ẹ́ mi ni táwọn fẹ́ fẹ́ mi ni Rahman sọ fún mi mo ní ṣo gbádùn what do you mean by that màá fẹ́ brother ẹ̀ mi ní fẹ́ brother ẹ̀ o ó ní kí ló dé orí fóònù láti ń sọ ó ní wo lock up mo ò dá lò bá sùn ìgbà tílẹ̀ mo wá bá mi ní school ó yẹ kí n lọ bá nílé kájọ máa lọ kí n lọ bá nílé orí ọ̀rọ̀ tó sọ wípé so Rahman fẹ́ máa tàbí fún òun ti bá mi lájọṣepọ̀ ẹ̀gbọ́n ẹ̀ náà ti bá mi lájọṣepọ̀ tó bá yá àgbò fámìlì wọn bá mi lájọṣepọ̀ ṣé kò tó fẹ́ máa ṣe fún mi nìyẹn eléyìí ò jẹ́ kí n lè lọ bá nínú tí ń bí mi gan ó bá mi ní class ó bá mi sọ̀rọ̀ ń dá lóhùn àmọ́ mi ò tújú ká nígbà tá a close ó ní ká máa lọ sílé òun mo ní mi ò lọ ilé mi ni mò ń lọ ó bá mi jiyàn ó ní òkè mo ní ó dàbọ̀ mo lọ sílé mi mo ní ẹ̀rí ó ti mọ nǹkan tóun ṣe ìgbà tó pẹ́ díẹ̀ ó pè mí ó ní ṣé mo wà nílé mo ní kí ló ṣẹlẹ̀ ó lóun fẹ́ wá rí mi ni kò sí problem nígbà tó dé Rahman dé pẹ̀lú Kúránì ó ní tí ó bá jẹ́ pé òun ní ọkàn burúkú sí mi ọ̀rọ̀ wọn àti ọ̀rọ̀ bírà mi àtòun Ọlọ́run fìyà jẹ òun ó ní nǹkan tó wà lọ́kàn òun ni pé ìgbà tí bírà mi láìkì òun tó láìkì bírà mi láìkì ẹ fíwọn náà níwọ̀n ni kò fẹ́ bọ̀dà mi ṣé ìwà mi ò dá sí ẹni mo wojú ẹ̀ báyìí pé ṣé Rahman ti gbà pé mi àti oúnjẹ ní àjọṣepọ̀ níjọ́ kan ni kí ló mìí ṣó ti gbàgbé ni mo wojú ẹ̀ ó ní ìnà fẹ́ bọ́dà mi náà bó ṣe wà nísìnyí mo ò dé ní mo fẹ́ fẹ́ torí age gap torí pé age mate jọ ni wá ó ti mọ̀ pé obìnrin ò kí n pẹ́ sùn náà and we are not dating bọ́dà mi dẹ̀ láìkí ẹ in fact wọ́n gbogbo chatting àwọn méjì ó fi wọ̀n mi mo ní wò má ṣe fẹ́ fẹ́yàn ó ṣe brọ́dà ẹ̀ ó ní ó ti fẹ́ ṣetán nda tó bá fẹ́ wọn hnd máa gbàbẹ̀ wá kí nìyẹn mean ó ṣáà confuse mi mo lọ rí brọ́dà ẹ̀ nígbà tí mo rí brọ́dà ẹ̀ àjọlọ síbẹ̀ àjọlọ rí brọ́dà ẹ̀ ọ̀rẹ́ mi àti brọ́dà ẹ̀ wọ́n láìkì mi èmi náà láìkì wọn orí bọ̀dẹ̀ ẹ̀ dáa lókùnrin bóyá gbogbo ilé wọn ni ìwà wọn mà dáa o so bọ̀dẹ̀ ẹ̀ láìkì mi wọn kì í ṣe ọmọ ìyá ọmọ bàbá ni wọn mo bá ìyá bọ̀dẹ̀ yẹn ni ìyálé ìyá tiẹ̀ ni ìyàwó kò bá wọn bẹ́ẹ̀ wọ́n ṣàjọ ṣe wọ́n ní wọ́n wá kí bọ̀dá yẹn ni bó ṣe máa ń wá nìyẹn ok a padà sí school èmi àti bọ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí date ara wa mi ò ní time fún Rahman mọ́ every weekend báyìí ọ̀dọ̀ bọ̀dẹ̀ ni mo ti máa ń lò ìgbà míì màá lórí kọ́ pẹ̀lú bọ̀dẹ̀ á pè mí màá ní Rahman bọ̀dẹ̀ ló ń pè é kí n sáré pick call Rahman ti ń rí bẹ́ẹ̀ ni pé kí ló ń ṣe léyìí fún ó ti rí bíi threatening wá jíjọ́ kan Rahman wá pè mí ó ní mo ní kó fẹ́ bọ̀dá mi ní pé kó fi mí lẹ́nà mo ní kó gbàgbé mi náà wáyà tó gbàgbé mi o kò tiẹ̀ béèrè mi ò ṣe kókó kí ló ṣe ní kí ló ṣe ẹ̀yà bàbá ọkọ mi mo béèrè ẹ̀ náà kí ló kàn àjọ sọ̀rọ̀ mo ṣáà bẹ́ẹ̀ àmọ́ bá ṣe máa ṣe wọléwọ̀de yẹn ìfẹ́ kó ṣẹlẹ̀ mọ́ torí kò tó ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀ ìfẹ́ kó tó repeat ara ẹ̀ mọ́ láàrin mi àti Rahman àti ṣeun oh you have a best friend yẹn náà tún ní another friend yẹn náà tún ní another friend yẹn náà tún ní another friend ẹ wò ó èmi àti Rahman jọ ń béèrè àníyàn wa lọ ó wá di ọjọ́ kan mo kò gbọ́ tẹ́ni yẹn kanlẹ̀kùn ẹnu ọ̀nà ilé mi kò sí ọ̀rẹ́ mi tàjọ ń gbé ńlé torí pé senior mi ni mo ti ṣe tán
gbọ́dọ̀ ṣe IT ẹ̀. Nígbà tí ìyẹn máa kanlẹ̀kùn, ó máa wọlé, ó di Rahman. Rahman, ibo lo ti ń bọ̀ ní táìmù yìí? Ó tiẹ̀ ti mu ọtí. Kí ló ṣe ẹ́? Kí ló mú ẹ? Mo ní kò sí nǹkan kan. Oúnjẹ wo ni mo ní nílé? Oúnjẹ. Rahman, kí ló ṣe ẹ́? Kí ló tó lo mọtí báyìí? Rahman bá tẹnu bọ̀rọ̀. A tún pàdé ní YouTube. Ibi Kọ́lá ti sọ.